Warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin, mo kí gbogbo ẹ̀yin mùsùlùmọ́s lóbìnrin. Mo kí yín a kú àsìkò yìí o. Lágbára Ọlọ́run, bí sàmọ́nì yìí ṣe rí, Ọlọ́run ní jẹ́ kí aburú ibẹ̀ kó kángun sílẹ̀ ẹnìkankan wa. Ọ̀rọ̀ ìyànjú tí a fẹ́ gbára wa ní òwúrọ̀ yìí, òun náà ni ká sáré nǹkan márùn-ún ṣáájú kí nǹkan márùn-ún tó bọ́ fún wa. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ wípé ìjìtẹ́nìmù àmùsà kọ́bùlà àmùsìn. Ànábì wa Muhammad ní pé ká sáré nǹkan márùn-ún kí nǹkan márùn-ún kó tó bọ́ fún wa. Àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni ṣàbábàkà kọ́bùlà haramika. Ìgbà ọ̀dọ́ wa, ohun tó bá yẹ ká ṣe lásìkò nígbà ọ̀dọ́ wa ká ṣe é. Bóyá a fẹ́ lọ iléèwé ni, a fẹ́ kọ́ṣẹ́ ni, a fẹ́ kéwú ni, a fẹ́ lọ skul ni, anything tá bá fẹ́ ṣe lásìkò ìgbà náà ká múra ká ṣe é ṣáájú kígbà ògbó tó dé. Nítorí tígbà ògbó bá dé kò ní sí àyè fún wa láti ṣe nǹkan yìí. Yorùbá ní ìgbà ara là ń búra. Ìgbà tó bá yẹ lásìkò láti ṣe nǹkan tó bá yẹ ká ṣe é. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni wásíyátàkà kọ́bùlà sàkímíkà. Òun náà ni nígbà tá a lálàáfíà ṣáájú ká sáré ihun tá a bá fẹ́ ṣe lásìkò ìgbà tá àlàáfíà bá wà ṣáájú ìgbà tá à ní lágbára àti ṣe mọ́. Lápèjúwe bóyá nígbà tí jẹ́ pé ńgbà tára wa ṣìṣe tá a wà ní ọ̀dọ́ tá a lágbára láti ṣe anything tá a bá fẹ́ ṣe, bóyá a fẹ́ tajà ni, àbá fẹ́ ṣe nǹkan kan ni, àbá fẹ́ fẹ́yàwó ni, àbó fẹ́ lọ́kọ ni, àbó fẹ́ bímọ ni. Nígbà tí àlàáfíà bá ṣì wà tó o sì rí ara láti ṣe nǹkan tó bá fẹ́ ṣe ṣáájú ìgbà tí ó jẹ́ wípé kò ní sí agbára fún ẹ láti ṣe mọ́. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wàgìnà àkà kọ́bùlà fàkìríkà. Ìgbà tó lówó tówó wà lọ́wọ́ ẹ fi ṣe nǹkan rẹ̀, fowó tó ní fi ṣe dáadáa, fi ran mẹ̀kúnnù lọ́wọ́, fi ran ọmọlàkejì lọ́wọ́. Nítorí pé àlejò lówó, ó wá kí ẹ lénìí ni, ó lè padà kí ẹlòmíì lọ́la, ó lè kúrò lọ́dọ̀ ẹ lọ́la kó lọ ọ̀dọ̀ ẹlòmíì. Ṣùgbọ́n nígbà tó wà lọ́dọ̀ ẹ lénìí fi ṣe rere, fi ṣe dáadáa, tọ́jú àwọn ọmọ aláìní. Ní ilé Ọlọ́run wọ́n nílò ìrànlọ́wọ́ ń bẹ̀, lọ ṣe sàárà sílé Ọlọ́run. Àwọn tí wọn ò ní ràn wọ́n lọ́wọ́, fi owó ẹ fi tọ́jú ọmọdé, fi tọ́jú àgbà, fi ṣe sàárà ná sílé Ọlọ́run, fi ṣe dáadáa. Nítorí wípé àlejò lówó ìgbà ò lè máa lọ bí òréré. Owó wá kí ọ lénìí ni, ó lè di lọ́la kó tún lọ kí ẹlòmíì. Àsìkò ìgbà tí owó náà wà lọ́wọ́ ẹ fi ṣe dáadáa, fi ṣe rere, fi ṣe dáadáa. Nítorí èní la rí ẹ̀dá kan ò mọ̀la. Èní la rí ẹ̀dá kan ò mọ̀la. Tí o bá ní owó rántí ẹni tí ò ní. Tí o bá ní ọlá rántí ẹni tí ò ní. Tí o bá bímọ rántí ẹni tí ò bí. Má yọ ẹni tó ti bí, má yọ ẹni tí ò bí tó jẹ́ pá gan ni. Ìwọ tó o ti bí má yọ ẹni tí ò sì bí. Nítorí wípé èní lo rí ọ̀la ò yẹ̀dá kan. Wàgìnà àkà kọ́bùlà fàkìríkà. Ìgbà tówó bá wà lọ́wọ́ ẹ fowó ṣe rere. Nítorí pé àsìkò kan ń bọ̀ tówó náà máa tán tí ò ní sí mọ́. Lásìkò ìgbà náà òun náà wá dé ẹni tó jẹ́ wípé ẹni tó ṣàhùn sí nígbà tówó wà lọ́wọ́ ẹ òun látún máa wá bùn ẹ lówó. Ṣùgbọ́n lásìkò ìgbà náà dáadáa tó bá ṣe nígbà tówó bá wà lọ́wọ́ ẹ òun náà ló máa fi rí àánú nígbà tí ò bá sí mọ́. Torí ẹnìkan ò mọ̀la, ẹnìkan ò mọ̀gi tí ó gbẹ̀yìn igbó. Ọlọ́run ló mọ̀ bí orí ń bẹ́sẹ̀ lọ. Ẹ̀dá kan ò mọ̀gi tí ó gbẹ̀yìn igbó. Ẹ̀dá kan ò mọ̀ ọmọ tí ó kẹ́yìn ilé. Olúwa ló mọ̀ bí orí ń bẹ́sẹ̀ lọ. Tó bá di ní ọ̀la insha Allahu bi kudiratillahi a ó máa tẹ̀síwájú lórí nǹkan márùn-ún t'Ànábì ní ká sáré nǹkan márùn-ún ṣáájú kí nǹkan márùn-ún tó bọ́ fún wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ má gbàgbé láti bá mi subscribe. Nítorí wípé fún àǹfààní gbogbo wa ká lè máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa. Ká lè máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Ohun tó bá rú wa lójú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má gbàgbé láti subscribe. Lágbára Ọlọ́run, Ọlọ́run á san yín lẹ́san rere o. Ọlọ́run á san yín lẹ́san dáadáa. Máa sàlám.